ọmọ kóòtù òjíire abẹ́ ti sùn oorun ẹ̀wẹ̀ bí àkókò ikọ́ ó ti ṣẹlẹ̀ o. Àwọn agbésùmọ̀mí ti lọ kó àwọn ọmọ ní inú ilé ẹ̀kọ́ àyàn àwọn tó ń ṣe Neco lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Kogi débi pé ó ti wá di yánpọnyánrin. Wọ́n ti di wàhálà ní ìlú Kogi lọ́wọ́lọ́wọ́ báyìí. Tó ẹ káàbọ̀ sórí ìkànnì wa o, ilẹ̀ Oòduà, ilẹ̀ àbínibí wa. Gẹ́gẹ́ bí information tó tẹ̀ mí lọ́wọ́ ni pé àwọn agbésùmọ̀mí wọ́n ti lọ jí àwọn ọmọ tó ń ṣe exam gbé o, ìyẹn àwọn ọmọ tó ń ṣe Neco. Wọ́n ò wá jí àwọn ọmọ yẹn gbé nìkan, wọ́n tún palẹ̀ tíṣà àwọn ọmọ àti invigilator wọn, gbogbo wọn ni wọ́n palẹ̀ mọ́ pọ̀. Lọ́gán tí ìṣẹ̀lẹ̀ náà dẹ̀ ṣẹlẹ̀ ní àwọn ọmọ ogun Nàìjíríà wọ́n ti swing into action, wọ́n mà ti gbé ìgbésẹ̀ o láti tọpinpin ilé ìwé tí wọ́n ti lọ kó àwọn ọmọ yìí. Nígbà tí wọ́n dẹ̀ máa dé school náà, wọ́n ní school tí wọ́n ti ń ṣe Neco yìí wípé wọn ò rẹ́gísítà wọn rárá débi wípé school tí wọ́n ti lọ jí àwọn ọmọ kó yìí wọ́n ní wọ́n ti pa school náà tì tipẹ́. Báwo ló ṣe wá jẹ́ pé àwọn olùkọ́ wọ́n ṣe wá kó àwọn ọmọ lọ síbẹ̀ láti lọ ṣe exam tó fi wá pé bẹ̀yẹn ní Miracle Center. Gẹ́gẹ́ bí information tó tẹ̀ mí lọ́wọ́ ni wípé ṣe rí àwọn tó máa ń ṣe ọ̀rìjò nínú exam, ìyẹn àwọn exam malpractice náà, àwọn tó máa ń yí ọwọ́ padà nínú exam ó ti yé yín, tó máa ń gbégún. Àwọn ni wọ́n lọ lo ibẹ̀ yẹn wípé Miracle Center, láì mọ̀ pé àti àwọn ọmọ ni àwọn ajínigbé palẹ̀ mọ́ lẹ́ẹ̀kan náà ló bá fi Miracle Center kó wọn wọnú igbó. Nínú exam lọ́wọ́lọ́wọ́ ni àwọn agbésùmọ̀mí wọ́n ti fún wọn ní miracle tó kó wọn wọnú igbó. Lẹ́yìn tí àwọn ọmọ ogun Nàìjíríà tí wọ́n tọpinpin ibẹ̀, wọ́n wá padà lọ bá àwọn àjọ Neco láti wo bóyá wọ́n rẹ́gísítà bẹ̀yẹ. Òun làwọn Neco gọ́yà tètè búgbé ta o. Wọ́n ní wọn ò rẹ́gísítà bẹ̀yẹ rárá àṣẹ́ńtà. Kíá làwọn Neco náà yà pariwo pé àwọn ò lọ́wọ́ ń bẹ̀ o, kò kàn wọ́n. Àwọn lọ́mọ Miracle Center tó kó àwọn ọmọ ọlọ́mọ lọ ní ìpínlẹ̀ Kogi. Bó ṣe yá àti ọ̀rọ̀ náà lọ sí ọ̀dọ̀ àwọn gọ́ọ̀mẹ̀ntì ìpínlẹ̀ Kogi nìyí o. Bẹ́ẹ̀ ni àwọn gọ́ọ̀mẹ̀ntì ti Kogi náà yarí. Wọ́n ní kò sí tó kàn wọ́n wípé Miracle Center ní bíbà yìí, tó túmọ̀ sí pé wọ́n ti pa ibẹ̀ tì. Kò dẹ̀ sẹ́ni tó tún ń lọ bẹ̀. Kí ni àwọn examiner àti olùkọ́ àti akẹ́kọ̀ọ́, àwọn tó máa ń ṣe malpractice lórí pé wọ́n fẹ́ gbégún fọ́mọ, wọ́n wá kó wọn lọ sí Miracle Center. Kódà lára àwọn ọmọ ogun Nàìjíríà ló jáde ló sọ̀rọ̀ yìí o. Ó ní iṣẹ́ rí Miracle Center yìí wọ́n ti pátì, ó ti wà isolated. Bẹ́ẹ̀ àwọn tó ń ṣe Neco wọ́n wá kó àwọn ọmọ 10. Ṣé ẹ ti rí pé ó dàpọ̀ fẹ́ lọ́wọ́ nú? Wọ́n kó àwọn ọmọ 10 tó ṣe Neco lọ síbẹ̀. Kò ju after 16 hours lọ ni wọ́n pè pé àwọn ajínigbé wọ́n ti jí àwọn ọmọ yẹn gbé àtolùkọ́. Ó ti yé yín débi pé ìgbà tí àwọn ọmọ ogun Nàìjíríà tí wọ́n máa tọpinpin school yẹn tó máa locate ẹ̀, wọn ò tètè rí gan nínú Google Map nítorí pé ibẹ̀ yẹn ti wà isolated, wọ́n ti pa bẹ̀tì. Ṣé nítorí wípé ẹ fẹ́ gbé expo fún àwọn ọmọ ẹ wá lọ fi ẹ̀mí wọn wéwu? Ẹ rí Miracle Center yìí, ó wà ní Ọlọ́wà, ìyẹn ní ìpínlẹ̀ Kogi Government Secondary School ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. Ṣé ẹ rí Miracle Center yìí, ó wà ní ìlú Kogi, ìyẹn Government Secondary School ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní Ọlọ́wà, kó tó wá di tí wọ́n isolate ẹ̀ sílẹ̀ ní agbègbè Tekina Local Government ní Miracle Center yìí wà. Ilé ìwé náà lẹ́ ń wò yẹn o, Miracle Center tó ti jí àwọn ọmọ gbé lẹ́ ń wò yìí. Nígbà tí wọ́n máa tọpinpin Miracle Center, ìjọba gan ní pé àwọn approve school yẹn, tó túmọ̀ sí pé ṣé ẹ̀rí pé ó fẹ́ dàbí pé plan work ni tó fi jí àwọn ọmọ yìí gbé. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ àwọn ọmọ ogun Nàìjíríà padà locate àwọn agbésùmọ̀mí tó jí ọmọ 10 gbé o. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu, àwọn agbésùmọ̀mí yẹn sọ nǹkan kan, àwọn bandit yìí
wọ́n ní kí àwọn ọmọ ogun Nàìjíríà tó rí àwọn, wọ́n làwọn ti rí gbogbo bí wọ́n ṣe ń ṣe, gbogbo bó ṣe ń make sure pọ́n fẹ́ wá rí àwọn, wọ́n fẹ́ wá rescue àwọn ọmọ yẹn. Àwọn bandit ní àwọn ń rí wọn plain. Débi pé àwọn agbésùnmọ̀mí tún jẹ́ kó yé àwọn ọmọ ogun Nàìjíríà pé gbogbo ìgbésẹ̀ tó ń gbé làwọn ń rí o. Wọ́n dẹ̀ jẹ́ kó yé wọn pé àwọn làwọn jí àwọn ọmọ yẹn gbé, pé kò sí ohun tí wọ́n fẹ́ ṣe, gbogbo step wọn làwọn dẹ̀ ń rí. Ṣùgbọ́n wá sọ kíní kan o, wọ́n ní kí àwọn ọmọ ogun Nàìjíríà tó rí àwọn làwọn ti rí wọn, tó túmọ̀ sí pé definitely wọ́n sì wà ní agbègbè ibẹ̀ yẹn. Wọ́n sì ní fọ́máàtì tó ń fún wọn ní ọwọ́ ní tó fi lè mú káwọn agbésùnmọ̀mí máa sọ fún àwọn ọmọ ogun Nàìjíríà pé àwọn rí step tó ń gbé. Ká tó fọ̀ báyìí, àwọn agbésùnmọ̀mí wọ́n ti ń sọ fún ọmọ ogun Nàìjíríà pé kò sí tútọ́ lè dá. Ṣùgbọ́n o, mo láyọ̀ láti sọ fún yín pé nínú àwọn ọmọ tí wọ́n kó lọ Miracle Center láti lọ ṣe exam nínú center, a gbọ́ pé àwọn díẹ̀ sá lọ nínú wọn o. Àwọn díẹ̀ lára àwọn ọmọ yẹn escape, tó dẹ̀ jẹ́ wípé orí ló kó àwọn yẹn yọ. Nínú àwọn 10 tí wọ́n kó lọ Miracle Center tí wọ́n fẹ́ jí gbé, a gbọ́ wípé àwọn 4 ni wọ́n padà rí kó, àwọn 6 ti sá lọ. Àwọn 6 tó dẹ̀ sá lọ yẹn, àwọn student ni wọ́n, àwọn ọmọ school ni wọ́n sá lọ. Àwọn 4 tí wọ́n dẹ̀ jí kó, a gbọ́ pé wọ́n kó teacher, wọ́n rí principal mú, wọ́n dẹ̀ mú supervisor, ìyẹn àwọn ajínigbé yìí o. Wọ́n dẹ̀ gbé ọmọ 2, ó jẹ́ 4. Wọ́n gbé principal, wọ́n gbé supervisor, wọ́n dẹ̀ kó àwọn ọmọ 2, ó jẹ́ 4 tí àwọn ajínigbé yìí jí gbé lọ o. Àwọn 6 tó kù tó jẹ́ àwọn ọmọ school, wọ́n bẹ́ lu inú igbó. So àwọn 4 ló sì wà ní àhámọ́ agbésùnmọ̀mí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yẹn ṣe ń lọ o, ṣe ló fẹ́ dàbí pé plan work ni. Ẹ wò ó dáadáa, bí plan work lọ̀rọ̀ yẹn ṣe jẹ́. Gẹ́gẹ́ bí òye tèmi, ṣe rí ibi iléèwé tẹ̀ ń wò yìí, ẹ ti mọ̀ pé ibi tó ti pa tì ni, tó dẹ̀ jẹ́ pé ó ṣeé ṣe kó jẹ́ ilé àwọn agbésùnmọ̀mí. Torí tó fi lè mú wọn kó máa sọ pé àwọn rí step àwọn sójà yẹn. Tẹ́ bá dẹ̀ wo ibẹ̀ yẹn, ó súnmọ́ igbó, ó ṣeé ṣe kó jẹ́ pé ilé wọn ni àwọn Miracle Center tó kó àwọn ọmọ wa tó fẹ́ ṣe Neco expo fún wọn. Bóyá àwọn ajínigbé yóò sí nílé wọn ò sí ńbẹ̀. Lọ́wọ́ gẹ̀gà rí pé ó dàbí pé àwọn èèyàn ọmọ kan wà ńbẹ̀ yẹn tí wọ́n ń lo ilé àwọn, bó ṣe yá opportunity yẹn pàlẹ́ àwọn ọmọ yẹn mọ́ nìyẹn. Bẹ́ẹ̀ gẹ̀dẹ̀rẹ́ ọmọ Yorùbá, gbogbo ẹ̀yin èèyàn wa, kò parí síbẹ̀ o. Mo láyọ̀ láti fún yín lésì ayọ̀ lórí àwọn ọmọ Miracle Center yìí kan náà tá à ń sọ, ni pé àwọn ọmọ ogun Nàìjíríà ti gbà wọ́n lẹ̀ o. Tẹ́ ẹ bá wo fídíò yìí dáadáa, ṣe rí ọ̀gbẹ́ni sójà tó ń sọ̀rọ̀ yìí, àwọn ọlọ́pàá wá sọ̀rọ̀ o. Nínú fídíò yẹn wọ́n sọ pé àwọn ti ń try gbogbo agbára wọn láti locate àwọn ajínigbé yìí. Wọ́n ti ń tọpinpin àwọn agbára láti mú àwọn ajínigbé yìí. Ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún yín pé wọ́n ti mú wọn, wọ́n dẹ̀ ti rescue àwọn 4 tí wọ́n jí gbé. Ìyẹn olùkọ́, ọ̀gá iléèwé, supervisor pẹ̀lú àwọn ọmọ 2. Ṣùgbọ́n mo mọ̀ pé tó bá padà fi àwọn 2 àwọn ọmọ kéékèèké yẹn lẹ̀, ṣe rí olùkọ́, ọ̀gá olùkọ́, àwọn méjèèjì, ìyẹn supervisor àti principal, ó jẹ́ kí wọ́n bù wọ́n so dáadáa. Wọ́n máa ní nǹkan kan nínú tí ó wà nínú ẹ̀, torí kò lè possible kẹ́kọ̀ọ́ kó àwọn ọmọ lọ sí isolated center láì ṣe pé bóyá ó ti yé yín. Ẹ wo, lórí ọ̀rọ̀ àwọn ọmọ wa tí wọ́n jí gbé ní Oríire, ẹ jẹ́ kí n sáré gbé yín débẹ̀. Ìjọba ti padà mú wọn o. Wọ́n ti kó àwọn 3 jáde. Wọ́n dẹ̀ ti sún wọn sí kóòtù lórí ẹ̀sùn ìjínigbé. Oríṣiríṣi ẹ̀sùn ni wọ́n kà sí wọn lẹ́sẹ̀. Àwọn 3 tí wọ́n jí gbé, oríṣiríṣi ẹ̀sùn ni wọ́n kà sí wọn lẹ́sẹ̀. Bẹ́ẹ̀ ni, nítorí lọ́wọ́lọ́wọ́ báyìí, orúkọ àkọ́kọ́ ibẹ̀ náà ni Abdulrazak Umar tí wọ́n mọ̀ sí Khalifa. Ẹlẹ́ẹ̀kejì ni Yunisa Musa, ìyẹn tí wọ́n mọ̀ sí Yunisabi Musa. Ẹlẹ́ẹ̀kẹta ni Adamu Sani Samson. Ṣé rí àwọn 3 yìí ni wọ́n ti ń fi ojú ba ilé ẹjọ́ tí ìjọba dẹ̀ ti charge wọn lọ sí kóòtù lórí ẹ̀sùn ìjínigbé àti lórí ẹ̀sùn tẹ́rọ̀.
ẹ̀sùn tí wọ́n kà sí wọn lẹ́sẹ̀ pọ̀ tó àní ìdíjì báyìí lọ lórí ìkànnì wa o ilẹ̀ oòdùà ẹ lè bá tiwa jẹ́ pẹ̀lú like ẹ bá tiwa jẹ́ pẹ̀lú share ẹ bá wa subscribe la fi ń kí i pé ilẹ̀ oòdùà ilẹ̀ abínibí wa ilẹ̀ oòdùà gbè wá o kò ní gbọ̀dàlẹ̀.